ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá oúnjẹ pati ni yóò kárí ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń wòran ni tí wọ́n fi ń yẹ̀yẹ́ Aláàfin wọ́n ń yẹ̀yẹ́ Ọọ̀ni ẹ sì ń wò pé wọn ò bẹ́ẹ̀ mi wí ẹ̀yin náà take side ẹ mọ̀ pé wọ́n ń ká kánópì àpọ́nlé kò lára ti ń jọba ni ẹ̀yin ló yẹ kí gbogbo yóò pè pàdé kíá pé tí ọmọ kan bá tó sọ̀rọ̀ yóò gba ìpè lẹ́nu gbogbo ọba ilẹ̀ Yorùbá tí àbáríjà yìí bá lórí àwọn kálukó dúró láàyè rẹ̀ tó bá jẹ́ pé olórí ni ó kálukó dúró ẹnìkan kọ́ mọ́tì pé ara rẹ̀ for now tá a fi parí ọ̀rọ̀ yìí ẹ̀yin ló yẹ ká ẹ jáde ẹ̀yin náà wá ń take side ẹ mọ̀ pé tí káṣọ àpọ́nlé kò lórí yín bẹ́yẹn tí ẹ bá ibú Aláàfin tí ẹ mú jẹ tí ẹ bú Ọọ̀ni tí ẹ mú jẹ ó kú ọba tí ò ní dàbí pépà lọ́wọ́ wọn. ìran Yorùbá ẹjẹ àrònú ọgbọ́dọ̀ mọ́ respect ọba wọn nílẹ̀ Haúsá tó ọba fẹ́ rọ́nà lọ nílẹ̀ Yorùbá omi ìsanwó làwọn ọba tiwa ẹ̀sọ́ ọ́fíìsì tẹ́wọ́ tẹ́ tìrí fọ́tò ọba àlùkò kan nílùú rẹ̀ kò sí ní local government chairman nílẹ̀ local government offices nílẹ̀ Haúsá wọn tó bẹ́ẹ̀ kàn mẹ́gbẹ́ fọ́tò ọba wọn sí local government wọn. ká nílẹ̀ Yorùbá lọ́rọ̀ ẹ̀ máa Sànúsí àti ọba kejì ló ti ṣẹlẹ̀ ní ẹ̀ ti fọ́ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn kábọ̀ íńtánẹ́ẹ̀tì ká máa yẹ̀dí ara wa kábórí íńtánẹ́ẹ̀tì ká máa tásìrí ara wa gbogbo aburú tẹ́ ẹ sọ nípa àwọn kọ̀ọ̀kan sáàmù pé àwọn Haúsá ń bá yín pa ilé ẹjọ́ àwọn Ìgbò ń bá yín pa ilé ẹjọ́ tìjọ́ tìjà ó dé gbogbo ń tẹ́sán yẹn ni wọ́n mọ̀ jù sí yín kọ̀ọ̀kan àmọ́ ìgbà tó jẹ́ pé gbogbo ń tẹ́jẹ́ ìtàn ilẹ̀ Yorùbá ìtàn Haúsá perfect ìtàn Ìgbò wá straight forward ìtàn ilẹ̀ Yorùbá nìkan ni wá straight forward wọ́n tọwọ́ bọ̀ bàbá Awólọ́wọ̀ bó ṣe ṣe dáadáa tó nítorí náà tọwọ́ bọ̀ lára ilẹ̀ Yorùbá ló burú jù lọ fúnra Yorùbá ó pa mí lẹ́kún fúnra Yorùbá ìrántá gbàgbọ́ pàwọ́ làlájú jù àwa lójú wá lájú ní Nàìjíríà àwa là ń ṣe wọ́nran bíi kíní kòkòrò abẹ́ ọmọdé wọ́nran là ń ṣe àlè handú ọ̀rọ̀ maturely olórí ìṣòro tá a ní ta ló lórí Yorùbá àwọn olóṣèlú ti bàjẹ́ a difficult láti mọ̀ ta ló lórí Yorùbá ẹni tí ò bá ti ṣe tó favour àwọn olóṣèlú kan bó ṣe lè wò kó lágbára tó wọ́n sọ dẹni ilẹ̀ innal muluka idha dakhalu qaryatan afsaduha ọba tó dá àwọn alágbára òṣèlú ọmọ àbágbára wọn bí wọn ṣe lò tí wọn bá bínú wọ̀lú kan wọ́n sọ alágbára àbẹ̀dọ̀lẹ̀ ìyẹn ní ọjà nínú ọgbọ́n àgbọ́njù tí ìran Yorùbá ní láàfijọ́ lórí ìran Yorùbá olórí Nàìjíríà dùn ní àrọ̀ tí wọn bá fi wá sọ lórí àwọn náà ni wọn tó ń control tó láwọn ń fòmù gọ díẹ̀ kún ọgbọ́n wọn ìran Yorùbá ẹja ronú kí ló dé tá à ń bára wájà bíi Animal Kingdom George Orwell ìlọkọ lófin yẹn láyé john Animal Kingdom where might is power níbi tó jẹ́ pé tí wọn bá fẹ́ dájọ́ ẹni wọn bá lè fìwò tú fún ara wọn lálágbára ha behave maturely mọ́ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa tí wọ́n dá Yorùbá sílẹ̀ ọgbọ́n ni wọ́n fi package Yorùbá ọgbọ́n ni wọ́n fi gbé Yorùbá kalẹ̀ Yorùbá nìkan ni rántí gbogbo Nàìjíríà rí ìdànù lé ẹbí ní ẹni báwo ni ìgbà tí wọ́n dá Nàìjíríà sílẹ̀ ebi northern region western region eastern region bẹ́ẹ̀ ni wọ́n sì pín látilẹ̀ bóun ni wọ́n ṣe wá tó fi wá jẹ́ pé lẹ́ni a ní 36 states pẹ̀lú federal capital ó jẹ́ 37 lónìí nígbà tí wọ́n wá tó ìran Yorùbá state mẹ́fà péré lọ́tọ̀ sí ìran Yorùbá báwo ni north ṣètò tiwọn tó fi pé 19 states nígbà tẹ́yìn kúrò ní mẹ́fà ẹ multiply 6 by 3 ẹ̀ tí ìtòye state kì í ti bẹ̀ nínú báwo ni wọ́n ṣètò ìran Ìgbò àwọn ní state mẹ́rin Niger Delta kún wọn ẹ lọ wo iye state wọn ti lọ bí mẹ́sàn-án àti Ìgbò àti Niger Delta wọ́n mọ̀ pé àwọn méjì nítorí kan lè rọ́nà lọ níjọ́ jàbádé ẹgbẹ́ mọ̀ pé ọ̀kan ni àwọn méjèèjì ìran Yorùbá ẹ̀yin lẹ lajú jù ẹ̀yin lẹ ní state tó kéré jù àtẹ̀yẹ àtọ̀làjú tẹ́ ẹ ní state méjì ní ẹja kù lára yín tẹ́ ń lẹ̀ mọ́ north wọ́n já Kwara kù lára yín wọ́n lẹ̀ mọ́ north Kogi àwọn ìran Yàgbà ìran Yorùbá ni wọ́n já kù lára yín wọ́n lẹ̀ wọ́n mọ́ north wọ́n tún já àwọn òyìnbó gan já kù lára yín ara ọmọ Odùduwà wọ́n lẹ̀ mọ́ Benin Republic ẹ̀sìn lẹ́yìn lajú ìran Yorùbá nílẹ̀ Ìgbò wọ́n mú lára ọ̀kan ní ọmọ Odùduwà Benin ọba of Benin wọ́n mú state Ẹdó wọ́n lẹ̀ mọ́lẹ̀ Ìgbò wọ́n rí mẹ́ já kù láàrin ilẹ̀ Ìgbò wọ́n rí mẹ́ já kù láàrin ilẹ̀ Haúsá báwọn ṣe ń so lórí làwọn náà ń so lórí ta ló pín state tó fi pín ti Yorùbá tó wá kiri báyìí títí ọjọ́ ayé wọ́n là ní 6 geopolitical zone ọ̀nà mẹ́fà ni wọ́n pín sí tí wọ́n bá ní political zone kọ̀ọ̀kan ọmọ control mọ̀ pé mẹ́ta ní bẹ́lẹ̀ Haúsá ni tí wọ́n bá ní kẹ́ni kọ̀ọ̀kan ọmọ sàrẹ́ lọ́dún mẹ́jọ ẹ multiply 8 times 3 ó mì pé kó tó kan ẹ̀yà bòmí ìdí bí ó ṣe jẹ́nu ọ̀kan bẹ láàrin ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá tó jẹ́ para north náà lára geopolitical zone tí wọ́n bá ń control 3.5 tí wọ́n fi méjì 2.5 lẹ̀ fúnlẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá a sì ronú pé bó láti corporate à ń jà bí ẹni pé àlájú àdẹ́sọ́pá wà lálájú jù kò sí orílẹ̀-èdè tó perfect kò sí society tó perfect kò sí ibi tí kìí bára wọn jà pé ìwọ làgbà èmi làgbà dọ́là ní Scotland ni wọ́n threaten UK bó ti tó dáńtà táwọn kò lára United Kingdom London bá wọn fà títí wọ́n bẹ lórí ẹ̀dọ́là wọ́n fi ọpọlọ jà ní wọ́n mọ jàjà bí ẹranko ti wà ráyè kábọ̀ íńtánẹ́ẹ̀tì ká mọ yẹ̀yẹ́ ara wa kábọ̀ íńtánẹ́ẹ̀tì ká mọ tásìrí ara wa gbogbo aburú tẹ́ ẹ sọ nípa àwọn kọ̀ọ̀kan sẹ́ẹ̀mọ̀ pé àwọn Haúsá ń bá yín pa ilé ẹjọ́ àwọn Ìgbò ń bá yín pa ilé ẹjọ́ tìjọ́ tìjà ó dé gbogbo ń tẹ́ ẹ sọ yẹn ni wọ́n mọ̀ jù sí yín kọ̀ọ̀kan níjẹ́ òun lẹ gbọ́ káwúsá sọ tiwọn bẹ́yẹn níjẹ́ òun lẹ gbọ́ kí Ìgbò sọ tiwọn bẹ́yẹn kò sí tó burú kábàárà wájà tí mo bá ní right mo lè bẹ́ẹ̀ yẹ pé I have a right ara yẹrẹ mi jẹ́ o I want my right kò sí tó burú bẹ́ẹ̀ àjọ jókòó in a civilized society kí ni evidence jẹ́ àmọ́ ńgbà tó jẹ́ pé gbogbo tó jẹ́ ìtàn ilẹ̀ Yorùbá ìtàn Haúsá perfect ìtàn Ìgbò wá straight forward ìtàn ilẹ̀ Yorùbá nìkan ni wá straight forward wọ́n tọwọ́ bọ̀ bàbá Awólọ́wọ̀ bó ṣe dáadáa tó nítorí náà tọwọ́ bọ̀ lára ilẹ̀ Yorùbá ló burú jù láàfin lè bára wa rẹ́jọ láọ̀sẹ̀ ìran Yorùbá ẹ jẹ́ á ronú ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run Yorùbá ẹ jẹ́ ká pàwọ́ ọ̀pọ̀
àlòfẹ́. Kí la bá fífẹ́ ṣe tí ó dá? 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 Brain drain ìran Yorùbá ló affect jù. Gbogbo àwọn good head, good brain, brilliant brain nílẹ̀ Yorùbá wọ́n bẹ l'Amẹ́ríkà, wọ́n bẹ ní UK, wọ́n fọ́n káàkiri ayé. Ìran Yorùbá àwa la pọ̀jù nílẹ̀ òkèèrè. Hausa ti ń lọ ilẹ̀ òkèèrè wọ́n tó 20% Yorùbá tó fẹ́ jáde. Igbo ti ń lọ ilẹ̀ òkèèrè wọ́n tó 60% Yorùbá ti ń bẹ ilẹ̀ òkèèrè. Tẹ́ bá dé lu London ẹ rò pé ilẹ̀ Yorùbá lẹ wà ní. Kò síbi tẹ́ wà tẹ́ wọ̀ tẹ́ nítorí táwọn yẹn ń sọ èdè Yorùbá. Kí ló fà wá ká? Kí ló fà? Àṣìláwà lalajú jù. Àlájú wo ní bẹ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀ràn Yorùbá tá a lè ṣẹ́tù ìjà láàrin ara wa. Àfi ká bọ́ sórí afẹ́fẹ́ ká máa yẹ̀yẹ́ ara wa. Ìjà ọba Kánò méjèèjì ọba tí ń bẹ́ẹ̀ ń sìn àtẹni tí wọ́n fi síbẹ̀ nítòsí ìlú tí wọ́n padà yọ bó ṣe le tó ṣe é gbọ́ káwọn Haúsá wọn fẹ́ra wọn ṣẹ̀ṣẹ̀ tó báyìí. Ìran Yorùbá àṣìláwà lalajú sáwà lalajú. Where's the majority? Where's the majority in us? La yaslu nasu fawdo. La la wala sarata idaju walum sadu. Wala sarata idaju walum sadu. Àfààní ayé ò lè da society àwọn èèyàn ò lè mú progress wá ìdájọ́ walum sadu. Tó bá ti lè jẹ́ pé àwọn aláìmọ̀kan àwọn òpònú àwọn mọ̀gáfàl àwọn náà ń bọ́ sórí afẹ́fẹ́ tí ń sọ̀sọ̀kú sọ̀rọ̀ àrùn tí ò sẹ́ni tí ò kọ́ṣẹ́ wọn. Hagi will be civilized society. Kí ló ṣe wá aláwa lajú jù? Àmì ọ̀làjú dà lára Yorùbá. Ibo lọ́làjú náà wà. Géèmù láyé nípìnlẹ̀ ìran Yorùbá. Ilé Ifẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí kíndọ̀mù wọn pé ibẹ̀ lójújú wá wà. Ọ̀yọ́ dé Ọ̀yọ́ fún ní ó fúnlẹ̀ Yorùbá níṣẹ́ ó fúnlẹ̀ Yorùbá lórúkọ wọn jagun gbogbo ogun tí wọ́n jà tí wọ́n fi recognize yìí ẹ dá nǹkan kọ́ńtì kan tí wọ́n recognize lágbàáyé tí ìsìnkú ni wọ́n jà. Wọ́n jagun dákínní látayébáyé UK lẹ́nu ogun yẹn jà tí wọ́n fi gba gbogbo tí wọ́n gbà mára tí wọ́n sọ di country lẹ́nu US lẹ́nu ogun lọ́pọ̀jù nù tí wọ́n jà tí wọ́n fi ní adúrúlẹ̀ tọkọ̀ tó báyìí gbogbo tílẹ̀ Yorùbá jagun tí wọ́n fi fún wa ní figure tí wọ́n fi fún wa ní recognition gbogbo ẹ̀ lẹ́ ti fẹ́ nu yẹ̀yẹ́ tán. Ìṣèlú náà tún fọ́dún lásàrà padà wí. Wọlé sọ̀rọ̀ ìdájú àlùfáàdù. Wọlé sọ̀rọ̀ ìdájú àlùfáàdù. Olórí àbòsí tó ga jù tóyìnbó ṣe fún Áfíríkà ni pé wọ́n jà wá lólè wọ́n fi tún tí wọ́n ṣe. Àwọn ní colonize wa àwọn ní fún wa ní independence monarchy system of government wọ́n maintain ní Britain jòní àrùn gbogbo anybody tó lè jẹ́ prime minister yóò lọ gbàṣẹ lọ́wọ́ ọba ni lọ́hùn ọba tí wọ́n iná gbé sórí òṣèlú àmọ́ tí wọ́n introduce sáwọn bí wọ́n mú àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan pé ìjọba gbogbo ayé ilẹ̀ tí ó jẹ́ àwọn ọba wà lábẹ́ ìjọba àmọ́ lọ́dọ̀ tí wọ́n ìjọba wà lábẹ́ ọba ẹ̀wù àbòsí tó ga ní tí wọ́n ń pè ní ìjẹ ọba ìjọba àwọn tí ń bẹ lọ́wọ́ ọba tó bá fi ń control àwọn tá a gbà fún tí wọ́n jẹ́ ìjẹ ọba ní jẹ́ ìjọba àwọn ọba ni wọn ọba máa control báwọn gómìnà ṣe ń control yìí àwọn ọba ni wọn ọba máa control báwọn president ṣe ń control yẹn àmọ́ wọ́n gbàgbára yẹn lọ́dọ̀ wọn kò rí bẹ́ẹ̀ láwọn ìlú tó lajú láyé kó jẹ́ pé local government chairman yóò lágbára ìjọba lọ nínú òfin kò rí bẹ́ẹ̀ láwọn ìlú tó advance láyé wọ́n ṣàbùsí fúnlẹ̀ Yorùbá wọ́n ṣàbùsí fún Nàìjíríà the same òfin tí wọ́n gbé kalẹ̀ lọ́dọ̀ wa ni wọ́n gbé kalẹ̀ nílẹ̀ Haúsá manage tiwọn wọn jẹ́ kọ́ làjọ bá kọ́jọ́ àwọn jẹ́ kò sí ibi tọ́wọ́ nílùú Kánò bọ́ ọba ti rí fọ́tò Emma Kánò Sanusi lọ́mọ ọba ti rí fọ́tò gómìnà tó rí tààrẹ lọ́mọ rí fọ́tò Emma gbọ́dọ̀ mọ respect ọba wọn nílẹ̀ Haúsá tó ọba fẹ́ rọ́nà lọ nílẹ̀ Yorùbá omi ìsanwó làwọn ọba ti wá ẹ̀sọ́ ọ́fíìsì tẹ́wọ́ tẹ́ ti rí fọ́tò ọba àlùkọ̀ọ̀kan nílùú rẹ̀ kò sí ní local government chairman nílẹ̀ local government offices nílẹ̀ Haúsá wọn tó bẹ́ẹ̀ kàn mẹ́gbẹ́ fọ́tò ọba wọn sí local government wọn àmọ́ nílẹ̀ Yorùbá àti lajújù àwọn ọba ò jẹ́ nǹkankan ẹ̀yin lẹ́ ń fẹ́ ní yẹ̀yẹ́ àwọn ọba tẹ́ ẹ̀ fún ní wọn lọ́lọ́pàá wọn ní sójà wọn ní budget wọn ní anything lẹ́nu apànìyàn sẹ́ńtọ́ yẹn jà sínú wọn jiyàn bẹ́ẹ̀ lu yín ẹ̀ múra sí agbára wo níbẹ̀ lọ́wọ́ àwọn ọba bí wọ́n bá lu ọlọ́pàá lọ́bẹ̀ ìjọba wọn lágbára láti control sójà wọn ní bọ́jẹ̀tì owó kankan tí wọ́n wá pé iye bọ́jẹ̀tì báyìí ilẹ̀ bù fáwọn ọba kan fi máa ṣe títì ẹ fún wọn bọ́jẹ̀tì báyìí kan fi máa ṣe ná ẹ fún wọn bọ́jẹ̀tì báyìí kan fi bọ́ aráàlú kò sínú bọ́jẹ̀tì òfin Nàìjíríà gbogbo lọ́sọ̀ àwọn ọba di ọmọ ẹ̀yìn ìjọba ní pàṣẹ nílẹ̀ Yorùbá wọ́n mánéjì tí wọ́n lé Haúsá tí ẹ máa Sànúsì yẹn ó ju àwọn náà lẹ́sẹ̀ lẹ̀ síbẹ̀ náà wọ́n sì mánéjì kánilẹ̀ Yorùbá lọ́rọ̀ ẹ máa Sànúsì àti ọba kejì ló ti ṣẹlẹ̀ ní ẹ ti fọ́ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ìran Yorùbá ẹ jẹ́ àrònú ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run ìfẹ́ ló lọ́run fẹ́ Yorùbá jẹ́ pé pọ̀wọ́pọ̀ ká ló fẹ́ o kí la bá fífẹ́ ṣe tí ó dá 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 kí la bá fífẹ́ ṣe tí ó dá. ọ̀rọ̀ kan fáwọn àfáàlẹ̀ Yorùbá nígbà yẹn ó ń ṣe báyìí o the same thing ní sọ fáwọn ọba náà mo sọ fáwọn àfáà Yorùbá nígbà àwọn kan dìde tí ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbààgbà àfáà ló sọ mí dẹni tó jáde tí wọ́n ń dráàgì tí mo ń pariwo pé ẹ̀yin àfáà yòókù ẹ má gbé pé wọn bú yín ẹ dìde tí wọn bá bú àfáà kan tí wọn bá imú jẹ gbogbo àfáà yòókù ẹ di pépà
blọ́gà ohun ẹ̀ nílé mọ́ ẹ̀ ní nítumọ̀ mọ́ bí ẹ ṣe ń bẹ̀rù ẹ̀yìn àfa àwọn ẹ̀ ní bẹ̀rù yín mọ́ àwọn tí wọ́n dìde ńjọ́ náà lọ́hùn àmọ́ majority ò dìde náà àwọn àgbà àfa wọ́n dúró pé kò kúkú gbé mi wọn àkókò dọ́dọ̀ tèmi lónìí nǹkan wàláhì mo fi Ọlọ́run búra bíi pépà làwọn àfa àrílọ́wọ́ àwọn blọ́gà anybody náà lè rán lu anytime just believe pé kò sí ti ọ̀sẹ̀ rẹ̀ àwọn àfa nígbà tá àwọn náà gbogbo àwọn là ń lọ kóòtù pé má bà mí lórúkọ jẹ́ láyé ẹjọ́ òun kò rí bẹ́ẹ̀ ìbẹ̀rù bẹ fáwọn àfa oúnjẹ pati ni àfìgbà wọn sáfẹ̀ rand ẹ dákun àfa tó lóko gidi tí wọn mẹ́nuba torí pé njọ́ tí wọ́n bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bíi iná ni bí ìgbà tí iná ń jó ni bí ìgbà tí iná ń jó bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní jó gbogbo nẹ́tà ìbárí tó jó tó kú gbàmù láti mintẹ́sígárì sárárì láti ibi kí náà kàn sára wọn para ìní tí bẹ̀rẹ̀ kí ni tí mo sọ débẹ̀ ẹ̀yin ọba alẹ́ Yorùbá oúnjẹ pati ni yọ kárí ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń wòran ni tí wọ́n fi yẹ̀yẹ́ Aláàfin wọ́n yẹ̀yẹ́ Ọọ̀ni ẹ sì ń wò pé wọn ò bẹ́ mi wí ẹ̀yin náà ń take side ẹ mọ̀ pé wọ́n ń ká kánópì àpọ́nlé kúrò lára ti ń jọba ni ẹ̀yin ló yẹ kí gbogbo yóò pé pàdé kíá pé tí ọmọ kan bá tó sọ̀rọ̀ yóò gba ìpè lẹ́nu gbogbo ọba alẹ́ Yorùbá tí àbáríyá ipa lórí àwọn kan kó dúró láyé rẹ̀ tó bá jẹ́ pé tolórí ni ó kan kó dúró kẹ́nìkan kọ́ mọ́ declare ara rẹ̀ for now tá a fi parí ọ̀rọ̀ ẹ̀yin ló yẹ ká ẹ jáde ẹ̀yin náà wá ń take side ẹ mọ̀ pé tí káṣọ àpọ́nlé kúrò lórí yín bẹ́yẹn tí ẹ bá ibú Aláàfin tí ẹ mú jẹ tí ẹ bú Ọọ̀ni tí ẹ mú jẹ ó kú ọba tí ò ní dàbí pépà lọ́wọ́ wọn. Allah. ó kú ọba tí ó kù tí ò ní dàbí pépà lọ́wọ́ wọn láwọn àbò bíi. Lakilale atamema ya budule wasana. Lakilale atamema ya budule wasana. tí n bá ní kí n sọ̀rọ̀ ọgbọ́n tí ń bẹ lẹ́nu mi tán kẹ́mi náà mọ̀ di àwọn alásọ̀tàn àwọn àfáà tí wọ́n ń bẹ nígboro ẹ̀yin Yorùbá ẹ jẹ́ á ronú kí ni safety ìran Yorùbá báyìí o ẹ wo dáadáa gbogbo gbọ́wọ́ lẹ Yorùbá àwọn Haúsá ti take over ẹ̀ pẹ̀lú ọ̀kadà tẹ́ ẹ bá rí ọlọ́kadà 10 Haúsá méje ní bẹ láàrin wọn kí lẹ fi safe kí ló fún yín láti ọ̀rántí pé ní ogun bá dé ẹ safe.